wá rí ìsà kí ni ìmọ̀ràn tí ń fún aṣíwájú Bọ́lá Ahmed Tinúbú? Kò ní ìmọ̀ràn torí ẹlẹ́dàá tó mú wá látòdì ọ̀run oyin ni ṣé mo oyin tó ń ṣe oyin yẹn oyin yẹn Ọlọ́run fún lẹ́bùn gbogbo kò sí nǹkan tí ò ní bọ̀ kì í ní tẹ́lọ́rùn á fàdùn ẹ̀ sílẹ̀ á lọ kú sínú ẹmu nǹkan tí ò ṣe ti ẹ̀bẹ̀ ló ń kú sí so kò ní ìmọ̀ràn ẹ̀dá tó yàn mo sọ ti gbòòrò lọ́jọ́ náà mo ní ẹlẹ́dàá ẹ̀ tó yàn mo ní màrìwò mo lóun ló ń ṣiṣẹ́ mo ní kò ní ṣàṣeyọrí ẹ̀dá tí Tinúbú yàn wá ní oyin ni kì í ní tẹ́lọ́rùn á ní gbogbo nǹkan tó dáa á wá fi sílẹ̀ nǹkan nìkan ló ń kú sí tó bá lọ sójú ẹmu ẹbí oyin bẹ̀ á kú síbẹ̀ kò ní kú sílé ẹ̀ àfẹ́ bá kó oyin kẹfìn náà kò lè máa rí pé ó kú síbẹ̀ bọ́ọ̀rọ̀ Tinúbú ṣe rí ẹlẹ́dàá ẹ̀ ìràwọ̀ ẹ̀ oyin ni gbogbo nǹkan tó dùn ni ẹ̀yìn á máa rí oyin dẹ̀ ẹ́lẹ́ kò sí gbogbo iṣẹ́ tí oyin ò ṣe kò sẹ́ni tó súnmọ́ Tinúbú tí ò ní àǹfààní lára ẹ̀ torí oyin ni ẹ̀dá tó yàn láti òde ọ̀run wà mò ń sọ fún yẹn o ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ ni ẹ̀dá ènìyàn oyin ni kò sí nǹkan tá ẹ lè sọ fún tó dè gbọ́ ẹ̀dá yẹn náà ni òun la sọ ti tó dè gbọ́ pé ìràwọ̀ tó mú wá ló ń ṣiṣẹ́ pé tìmọ̀ kò lè ṣàṣeyọrí ní gbogbo nǹkan tó dáwọ́lé oyin ni o kò sẹ́ni tó máa sún Tinúbú tí ò ní jàǹfààní lára ẹ̀ kò sẹ́ni tó oyin kò síṣẹ́ tí ò ń ṣe ò lè gbóyin dání kó má ra àǹfààní lára oyin kò síṣẹ́ tí ò ń ṣe ó ń ṣe jẹ̀dí ó ń ṣe oríṣiríṣi tí mo sọ yìí bó ṣe rí nìyẹn ṣùgbọ́n á fi adùn ẹ̀ sílẹ̀ nǹkan ní nǹkan ló máa ṣe kíni ló máa lọ kú sí ẹmu òdẹ̀dùn tó yin o á wá lọ mú akú síbẹ̀ bó ṣe rí nìyẹn bí ẹ̀dá ẹ̀ ṣe rí nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Buhari ò dìde fún Tinúbú tó bá wà nú ẹ̀mí ó débẹ̀ báyìí Buhari jókòó Tinúbú asọ́láyé Abíọ́lá nígbà tó wọ́n bá mi a ní Tófà ó dúró báyìí Abíọ́lá dúró báyìí Babangida dẹ̀ ń bọ̀ ó dẹ̀ gba àrùn méjì kọjá Mẹsáyà tó fẹ́ jẹ yìí ń sìn ó dúró báyìí Tinúbú dúró báyìí wọ́n lọ ó dẹ́dọ̀ Buhari ò dìde fún Buhari dìde fún Mẹsáyà kò dìbò fún Tinúbú ẹlẹ́dàá ẹ̀ ń sunkún ni náà wá ń bẹ̀. ẹlẹ́dàá Tinúbú sunkún bó ń sunkún ni nígbà tó ọmọ kékeré gbà kò lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀mí. ọ̀rọ̀ fẹ́ sọ inú ẹ̀mí báyìí. inú ẹ̀mí ni nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ inú ẹ̀mí ló ń ṣẹlẹ̀ lójú ayé táyà bá kú nínú ẹ̀mí á kú lójú ayé táyà bá kú nínú ẹ̀mí tá bá ń gbàdúrà fún tó bá ń ṣàìsàn a máa sọ fún mi pé kò ní kú. àwọn olóṣèlú lóríṣiríṣi fún ṣáájú àsìkò yìí náà ti sọ pé Tinúbú á dìbò Tinúbú á lọ Tinúbú á ṣe kíní kan nísìnyí aṣáájú kan ti jáde báyìí kí ni ṣé bó ṣe wà náà ló ṣe wà lábí. Tinúbú ò níbi kankan lọ gbogbo àwọn tó ń jáde pátápátá ẹ̀kan wọn níbi kankan lọ bẹ́ẹ̀ kan bá jáde ní president candidate ní north ẹ mọ̀ pé F9 parallel ló mú bó bá jáde ńlẹ̀ Ẹ̀bò F9 parallel ló mú any state tó bá ti jáde tó bá ti yàtọ̀ sí Ondo state F9 parallel ló mú tó bá dẹ̀ fẹ́ jáde lóòjó state ẹ̀ kó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ó tán torí Ọlọ́run ló fẹ́ yan olórí fún wa mo wà nú ẹgbẹ́ awo àwa lógbóni àwa ní secret society yẹn òṣìṣẹ́ Ọlọ́run fẹ́ gbàkóso orílẹ̀-èdè yìí Ọlọ́run ló fẹ́ yan leader á dẹ̀ ya gbogbo èèyàn lẹ́nu pé Ọlọ́run wà lóòótọ́ bó ṣe máa yan kò ní yé yín ẹni tí Ọlọ́run gan fi sílẹ̀ gan bó ṣe máa bọ́ síbẹ̀ gan kò yé tó bá débẹ̀ ló ṣe máa mọ̀ pé ìwọ Ọlọ́run tóbi gẹ́gẹ́ bí ìlérí tó ṣe fóun so gbogbo àwọn yẹn wọ́n ṣeré ní Tinúbú kan fàdúrà ràn lọ́wọ́ kó lè dítà sọ pé wọ́n fàdúrà ràn lọ́wọ́ kó lè fojú ẹ̀ di president yẹn ọmọ inú ẹ̀ kó lè rí torí àwọn òkú ọ̀run ti gbé kọ́kọ́rọ́ dání ọmọ ẹ̀ ti gbé agbóhùn dání tí wọ́n fi bò lórí pé kó máa bọ̀ eléyìí tó ṣe ti tó ṣùgbọ́n máa gbàdúrà kó má ṣílẹ̀kùn fún tí ò bá gbàdúrà tó máa fàdúrà ràn lọ́wọ́ wọ́n ṣílẹ̀kùn fún lọ́dún yìí òun ló dẹ̀ máa fọ́ APC ọwọ́ ẹ̀ ló ti máa fọ́ jíjáde tó jáde yẹn máa fọ́ APC Ọlọ́run fẹ́ lò láti fọ́ APC ni àti sọ pé APC máa fọ́. Bọ́lá Tinúbú múra gan owó wà ọlá wà. ṣé Àtíkù ò múra Àtíkù ò lówó kò múra àwọn nǹkan ò ríran fún bó máa ṣe president Nàìjíríà ẹ̀ẹ̀mejì ni ìláyé Ọbásanjọ́ múra èrò bẹ̀ sí wọ́n dà tẹ̀lé bí èèrà nígbà tí wọ́n máa dìbò ṣe ó dìbò kan
ó múra tó bó ṣe ó lè múra ìyẹn ni ti yín níta yé nìyẹn ti Ọlọ́run ọ̀tọ̀ májẹ̀mú Ọlọ́run ọ̀tọ̀ ẹ̀gbọ́n gbà kan lọ́wọ́ máa yan ọba fún Ísírẹ́lì tó ọ̀mú Dáfídì wá tó ń wosá Dáfídì pin tó lọ mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá tó ń fojú kọ́ ní kí Dáfídì máa ṣọ́ ẹran tọ́lọ́run dẹ̀ sọ pé ó léèyàn máa ń wojú eléèmí máa ń wọkàn ó ní kò sọba náà àwọn eléyìí ní wàá bèrè lọ Jésù pé ó lọ́mọ mọ́ ni olóko ẹ̀kan bọ́dẹ̀ ṣe ń bọ̀ Ọlọ́run lẹ́ni tí mo yàn lélẹ́yìí ó ní èrò tèmi kì í ṣe ìròyìn ìrò tí kì í ṣe tèmi nǹkan tẹ́ ẹ̀ ń rò Ọlọ́run nǹkan tọ́lọ́run rò ọ̀tọ̀ ni o bó ṣe ní nìyẹn.